ẹ̀yin èèyàn lè wo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV gist tèmi. bí a ṣe gbọ́ wọn ní àwọn obìnrin ilé Ifẹ̀ wọn ni wọ́n dìde wọ́n sọ fún kábíyèsí wípé kí kábíyèsí jẹ́ kí ìyá nífà kan padà wá sí inú palace. ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé ìyá nífà ti lọ sí ìlú wọn. wọ́n ní kán jẹ́ kán padà wá sí inú palace o. wọ́n nítorí pé palace o kò rọrùn o. Ipe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace pé ó tojú sú àwọn. Ẹ rántí pé a sọ nípa ìyá àgbà nǹkan tí wọ́n rí pé àwọn èèyàn kan wá bo nǹkan mọ́ inú palace. Bẹ́ẹ̀ náà ni a sọ fún yín wípé màmá wa Esther Ajayi náà ipe wọ́n lálàá lórí ọ̀rọ̀ orí màálù èyí tó lé Queen Naomi àti kábíyèsí kiri. So gbogbo àwọn ìwà yìí wọ́n ní bí ìyá nífà ṣe lọ báyìí àwọn obìnrin yìí dìde wọ́n bẹ̀rẹ̀ sí í gbógun. wọ́n ní nínú palace kábíyèsí náà ò lọ rí pé tí iná bá ti lọ báyìí generator máa pick up ni. wọ́n ní generator gan down fún a lot of hours nítorí kábíyèsí ò sí ní ààfin. wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe nǹkan tó wù wọ́n nínú palace. ṣé mọ̀ pé a sọ fún yín pé kábíyèsí lọ sí royal mansion lọ spend time pẹ̀lú Queen Naomi. wọ́n ní ọjọ́ yẹn gangan ni àwọn kìíní ìṣẹ̀lẹ̀. so wọ́n ní àwọn obìnrin ìlú ń bẹ ìyá wọ́n ń bẹ kábíyèsí wípé kí wọ́n mú ìyá nífà padà kí ìyá nífà padà wá sí inú pálàsì kábíyèsí kíákíá wípé nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kì í ṣojú lásán pé ó ti tojú sú àwọn o wípé ẹ̀bẹ̀ kan tí àwọn ń bẹ kábíyèsí nìyẹn. wọ́n ní àwọn dẹ̀ rọ kábíyèsí wọ́n ní ìyá nífà sọ fún kábíyèsí gbà yẹn pé kó jẹ́ kí àwọn obìnrin yìí máa lọ. wọ́n ní ṣe ni kábíyèsí lọ gbé divorce paper náà gbé síwájú wọn pé kán máa sign tí ò bá ti kó lọ sí ilé táwọn ní kán kó lọ kán sign divorce paper. wọ́n ní ìyá nífà ní ọ̀rọ̀ divorce paper kọ́ ọ̀rọ̀ wípé kí àwọn obìnrin máa lọ nítorí wọn ní jáwọ́ lọ́rọ̀ gbogbo nǹkan tí wọ́n ń ṣe bí wọ́n ṣe ń ṣe gbogbo àwọn atrocity wọn pé wọn ní jáwọ́. ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? orúkọ mi ni Mashola kò yí padà. a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. a ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. a ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. ọlọ́run elédùnmarè á bá mi gọ́wọ́ yín sókè o. ọlọ́run elédùnmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. òkè òkè ni ọlá yín á máa lọ o. ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. ẹ̀yin èèyàn lé wọ́n ní bí àwọn obìnrin ilé Ifẹ̀ bó ṣe bẹ kábíyèsí nìyẹn yìí pé kí kábíyèsí jọ kàn jẹ́ kí ìyá nífà padà wípé torí gbogbo àṣírí àwọn olórí yìí ó ń tú ní ìgbà tí ìyá nífà wà nínú palace. ẹ rántí ìgbà tí àǹtí wa tó gbowó ẹyọ wá sínú palace. wọ́n ní ìyá nífà ti sọ fún kábíyèsí pé owó ẹyọ 21 ó wà ní bèbè díẹ̀ o. wọ́n ní ṣe ni kábíyèsí ránṣẹ́ ní ẹnu gate àwọn security sọ fún yín pé owó ẹyọ tó wà lára ẹ̀ kò lè gbé wọnú palace. wọ́n ní oríṣiríṣi nǹkan ni ìyá nífà máa ń tú àṣírí wọn fún kábíyèsí nígbà tí ìyá nífà wà nílé. so wọ́n ní kí kábíyèsí jẹ́ kí ìyá nífà kàn jọ kó padà wá sí inú pálàsì ní kíákíá wípé nítorí ọ̀rọ̀ àwọn olórí yìí ó ti sú àwọn. wípé ìyá nífà dẹ̀ ti sọ fún kábíyèsí pé kí kábíyèsí divorce wọn traditionally tẹ́lẹ̀ wípé nítorí tí kábíyèsí ò bá divorce wọn traditionally
àwọn obìnrin yìí nǹkan tí wọ́n ń gbé ṣe nínú pálàsì bàbá Awerinla kì í ṣe kékeré. Ipe ìgbà tí kábíyèsí ò ti lọ fẹ́ wọn ní kóòtù, ipe kí wá ló dé tí kábíyèsí wá ń wá ọ̀rọ̀ customary court kiri. Ipe kan divorce wọn traditionally kó jẹ́ kí gbogbo wọn máa bá ti wọn lọ. Ipe torí inú ewu báyìí ni kábíyèsí wà tí wọ́n bá ṣe ń fẹ́ àwọn olórí yìí. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. Ẹ rí pé ọ̀rọ̀ yìí ó lágbára, ọ̀rọ̀ yìí dẹ̀ gba sùúrù torí wọ́n ní àwọn olórí yóò jáwọ́ o. Wọ́n ní ṣe ni gbogbo wọn ni wọ́n ń lérí, ni wọ́n ń léka lórí pé Queen Naomi fẹ́ padà wá sí inú palace. Wọ́n ní kí kábíyèsí wò ó pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe nínú apartment Queen Naomi, wọ́n ní kì í ṣe kékeré. Wọ́n ní pẹ̀lú bí kábíyèsí ṣe ná owó sí kámẹ́rà tó, wọ́n ní ṣe ni wọ́n lọ ń ṣe nǹkan burúkú síbẹ̀. Wọ́n ní wọ́n ní kí wá ló dé tí kábíyèsí ò lè gbọ́ràn sí Ìyá Nífà lẹ́nu pẹ̀lú gbogbo nǹkan tí Ìyá Nífà ti sọ fún wọn kán ṣe, wípé kí wọ́n jẹ́ kí àwọn obìnrin máa lọ kán divorce wọn traditionally. Wọ́n ní kábíyèsí ò gbọ́, kábíyèsí ò ṣe yẹn, wípé kábíyèsí kàn lọ kó lọ sí ilé tán rà fún wọn kán dẹ̀ sign tí wọ́n bá kó lọ. Wọ́n ní àwọn obìnrin yìí, wọ́n ní wọ́n ti kọjá ibi tí kábíyèsí lérò ìpọ́n wà. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o, allegedly ta ní ká mú wá fún yín. Etí tẹ fi ń gbọ́ mi kò ní di, ọwọ́ tẹ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba. Òkè ní ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.